Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Please, subscribe to the channel and press like when you subscribe. To get notifications each time we post. Okay? We love you guys. Please, gbogbo yín Ọlọ́run ọbẹ Elédùmarè aṣọre ìyanu fún yín. Ọlọ́run ò ní fìyà jẹ yín, kò ní fòṣìta yín, kò ní fara ní àgbọ́kọ̀lé yín, kò ní já sófo. Gbogbo nǹkan tẹ́ bá dáwọ́lé ó máa yọrí sí rere. Ọlọ́run ò ní fara ní, ó ní gbé yín dìgbàdìgbà káàkiri, ó ní tọrọ owó fún yín lórí Facebook, ó ní tọrọ owó fún yín lórí Instagram, ó ní tọrọ owó fún yín lórí Twitter, ó ní tọrọ owó fún yín lórí WhatsApp lágbọ́rọ̀ lọ sí Allah. Gbogbo àwọn ọmọ yín ò ní dìtàkudà lójú ẹ̀mí yín. Àpadà sí burúkú kéré tóbi kò ní jẹ́ téèyàn kankan nù yín. Arúgbó inú ilé yín á dàgbà á dógùn lágbọ́rọ̀ lọ kó tó fọ́rọ́ rọrí kú lágbọ́rọ̀ lọ inshallah. Ọlọ́run òbí Elédùmarè kò ní pa àwọn ọmọ yín rẹ́ sọ́nà bí èéfín lágbọ́rọ̀ lọ. Bó ti ẹ̀yin táwọn alábroad gbogbo yín pátá ẹjọ́ nítorí Ọlọ́run ò ní fi ná ọmọ, kò ní fi jó gbogbo yín ẹjọ́ nítorí Ọlọ́run. Ẹ jẹ́ ká sowọ́pọ̀ lọ́ọ̀dì lẹ́gùn ká lọ ṣe kíni ká lọ dìbò fún gọ́vnà Sanwo Olu ní Lagos State. Gbogbo àwa tá ń gbé Lagos State, ìwọ tó ń gbé Abẹ́òkúta gọ́vnà Dàpọ̀, ìwọ tó ń gbé Ìbàdàn gọ́vnà ẹ̀sìn ẹ ti understand ṣe ẹjọ́ tó rọlọ́. Ọlọ́run ọbẹ̀ Elédùmarè àdúró tí Ọlọ́run ò ní fara ní lágbọ́rọ̀ lọ. Àpadà sí burúkú kò ní dé báyìí lágbọ́rọ̀ lọ inshallah. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Arrahmanir Rahim Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in siratal mustaqim sirata ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Amen. Thank you very much. God bless you all. God bless Nigeria. Ẹ kú oríire tuntun. Ọlọ́run á dúró tì wá. Ire ayọ̀ la máa gbọ́. Ẹ ṣé bye. Thank you.